a fẹ́ kí ọjà ìkọ́ dàbí ojú odò yìí. Gbogbo nǹkan aláṣọ ń wá, alátẹ̀ ń wá, ó ń kó òkè omínírààsì ọ̀tẹ̀tì, ẹni tí ó dín títà, ẹni tí ó dín so, ẹni tí ó dín gbogbo nǹkan nínú ọjà yìí náà ń gbé gbogbo ẹ̀ wá. Bí ìkan ń pa wọn, kò sí nǹkan tí ẹ̀ wá débẹ̀ tí ó rí. Ìwò ń wá ná, gbọ̀ngàn náà o, kúta náà o. Àwa tún fẹ́ kí èrò ọmọ wá láti ọ̀nà gbọ̀ngàn, ṣùgbọ́n ọ̀nà wa ò dá níbẹ̀. Ọjà Ọjọ́mọdé jẹ́ ọjà àdáyébá nílùú Ilé Ogbó tí wọ́n sì máa ń ná ọjà náà ní ọjọ́ karùn-ún ìyẹn Ọ̀rọ̀ọ̀rún. Ọjà yìí wà ní ìjọba ìbílẹ̀ Ayédire nípìnlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin olólùfẹ́ wa, orí ìkànnì ATM Media TV náà lẹ́wà lẹ́tí ń wò wá lẹ́tí ń gbọ́ wa láti lè mọ ìtàn tó rọ̀ mọ́ ọjà yìí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ like, follow kẹ́ máa bá wa ká lọ. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyálọ́jà àti àwọn olùta ọjà nínú ọjà náà. Ojú ọjà o. Àtàjèrè. 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 Àtàjèrè o. Àtàjèrè. Àtàjèrè. Àtàjèrè o. Èmi ni Chief Madam Samiratu Gbangbanyan, ìyálọ́jà Ayédire. Ìtàn tó wà ńbẹ̀ náà, ṣé ẹ mọ̀ pé ọjà ń tẹ́ bá wò dáadáa, ẹ rí igi kan tó ró sọ ńbẹ̀. Ìyá wa nìyẹn, òun ló kó gbogbo wa jọ nílùú yìí tí a fi ń jẹ́ tá a fi ń ná ọjà ńbẹ̀. Táwa bá láyé, torí àṣì nọ́mbà 2 àṣì nọ́mbà 3 abáláyé ni bá a ṣe bá Ọjọ́mọdé bí wọ́n ti máa ń ná nìyẹn ní ọjọ́ karùn-ún. Ó lè bọ́ Sunday, ó lè bọ́ Jímọ̀, ó lè bọ́ Àlàmísì, bí a ṣe ń nájà ní Ilé Ogbó nìyẹn. Gbogbo ṣọ́ọ̀bù tó wà lọ́jà, àwọn ìlú wọ́n gbà ńbẹ̀, àwọn àlejò wọ́n gbà ńbẹ̀, gbogbo rẹ̀ ló ti run down. Tó yẹ kí ìjọba bá wa dá sí, ṣùgbọ́n bí ìjọba ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ yìí kò jẹ́ ká lè ṣègbésẹ̀ lé lórí. Èyí tá sì ń bá wa ṣe láàárọ̀ yìí náà, ara ìgbésẹ̀ náà ni. Àkọ́kọ́ náà nìyẹn, torí pé àwa tá à ń nájà yìí, Ìwò ń wá ná, gbọ̀ngàn náà o, kúta náà o. Àwa tún fẹ́ kí èrò ọmọ wá láti ọ̀nà gbọ̀ngàn, ṣùgbọ́n ọ̀nà wa ò dá níbẹ̀. Ìyẹn ó tó ń jẹ́ ká ní fàsẹ́yìn díẹ̀. Ọ̀nà wa, ọ̀nà gbọ̀ngàn sí Ilé Ogbó kò dúró dáa. Òṣùwọ̀n tá ń lò ń bí agolo 10, agolo mílíìkì 10 la fi wọn jàǹbí o. Iná là ń lò pàápàá. Èmi gẹ́gẹ́ bí ìyálọ́jà, èmi mo ta òṣùwọ̀n fún wọn. Èkejì mi olóta òṣùwọ̀n yóò fẹnu ẹ̀ sọ tó bá yá, tọ́rọ̀ bá kan. Wọ́n ń lo àwa ìyálọ́jà, àwa la sì ta òṣùwọ̀n fún gbogbo èrò ọjà. Kí wọ́n wá máa bá ń nájà ní o, nǹkan tí mo fẹ́ bá wọn sọ tiẹ̀ pọ̀. Kí wọ́n máa wá bá mi ná, ẹni tí ó tajà, ẹni tí ó rà, àtúnrà, àtúntà, ẹni mo fẹ́ nínú ọjà yìí. N fẹ́ kí ọjà yìí kó rẹ̀wẹ̀sì, kó ní lọ síwájú. Títí di bí irú àwọn ará Ìbàdàn kí wọ́n wá máa bá ń ná. Ẹ mọ̀ pé Ìbàdàn ọ̀nà ṣẹ̀ṣì ẹ̀sì síbí. Ṣé bá mú ọjà láti bí, àmọ́ òrèkò. Èmi náà fẹ́ kí ọjà ìkórí bẹ́ẹ̀. Orúkọ mi ni Mrs. Rufat Abisari, ìyàwó Ọ̀túnba of Ilé Ogbó. Aṣọ ni mò ń tà nínú ọjà. Àmọ̀ràn tí mo ní fún àwọn aráalé ni pé kí wọ́n wá kájọ mójútó ọjà ìkọjà ìkólé ká lè mọ̀ ta. Kábẹ̀ bá sọ fún gbogbo àwọn tí ń bẹ ní ìgbèríko ọ̀dọ̀ wa, káwọn náà mọ̀ súnmọ́ wa, káwọn máa bá wa ra ọjà. Ká bá ti máa ra ọjà tọ́jà ń gbọ́jà wa tọ́jà ń yá, inú èyí ó dùn. Irú bó ti wà yìí, ìpèníjà ká mọ́ ní lọ́jà yìí, oṣù ṣùgbọ́n aláfaradà. Wọ́n wá ní pé ìṣèjọba táwájà náà la mọ́ ń tà, ṣùgbọ́n a mọ̀ pé tó bá yá tà náà ni. Bọ̀ káwọn ìjọba kán ràn wá lọ́wọ́ lé lórí ká máa tà. A fẹ́ kí ọjà ìkọ́ dàbí ojú odò yìí.
ó sì máa tà sára àwọn àlejò tí ó kìí yìí ó jẹ́ kó máa tà àtàṣe fẹ́ skul gidi tí skul bá ń bẹ nínú ìlú tó jẹ́ bí higher institution ọrọ̀ ajé máa pọ̀ àmọ́ èyí tí ò tó lù wá rárá fẹ́ pẹ́ institution tó wà níbẹ̀ ló ń gbé lárugẹ ẹ wò ní ìpèníjà ní fún àpèjúwe ẹ wò bí ìrè báyìí ní ìṣe ìwé òkèlè ogbó bọ̀ skul tó wà níbẹ̀ ó mú kílù yẹn ó mú kó develop tí skul bá ń bẹ nílùú kan ìlú yẹn máa ṣe kí ni ó máa develop gbà bá ní ọ̀rọ̀ ìjọba kó ṣàánú fún wa nílùú yìí ká ní skul. Mrs. Afọlábí Ìdòwú jẹ́ ìyálọ́jà ilé Ògbóǹbí ọjà ti Aláàgbó. Ohun tá bàrà lè sọ náà ni pé ọjà yìí bí ó sì máa tẹ̀síwájú tí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ọmọ wa bá ná ọjà yìí tọ́nà bá ti dá tí wọ́n mọ̀ wá bá ná. Torí gbà kan rí nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́njú tá a ṣẹ̀ ń dàgbà ọjà yìí ti wà ní ọjà òkè tán máa ń ná gbà yí àyà wa. Kó tó wá di pé permanent ẹ̀ sí ìsàlẹ̀ ń bí àti aṣọ di ọjọ́ ọmọdé àti nánú apá ibìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tá a gbọ́njú bá láyé kó tó wá di pé wá permanent ẹ̀ sáàrin yìí bẹ́ẹ̀ náà sì làwọn èrò máa ń pọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ lásìkò afẹ́kẹ́rù ọmọ bá anájà rẹpẹtẹ gan ni kọ́mọ̀ mọ́ tún ní àsìkò tí ò tí ì tó. Wọ́n dàbí ọjọ́ odò rì ànádálẹ́ ọjà ojoojúmọ́ afẹ́kọ̀ọ́ náà dàbẹ́ ìdajì kùtùkùtù láti bí aago 6 ọgbọ́n ọlọ́jà ti dé eléwédú onígàárí ẹni tí ó gbèlúbọ̀ wá tó yẹ pé 6 bá ti lù báyìí ìdajì wọn ó ti dé ṣùgbọ́n gbà tó máa fi tó yá bí aago 2 sí aago 3 ọjọ́ ó ti tú a ò àfẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn mọ́ afẹ́ ká máa bá a ná lánàá dalẹ́ tẹ́lẹ̀ ó sì máa wà bẹ́ẹ̀ tó bá ìdọ́jà ojoojúmọ́ gan-an a nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ bá ti ń pọ̀ ewédú ẹ̀fọ́ èlùbọ́ gààrí iṣu ànàmọ́ gbogbo nǹkan aláṣọ ń wá alátẹ̀ ń wá ó ń kó òkè omi láti ọ̀tẹ̀tì ẹni tí ó dín títà ẹni tí ó dín so ẹni tí ó dín gbogbo nǹkan nínú ọjà yìí náà ń gbé gbogbo ẹ̀ wá tí ìkan náà ń pàmò kò sí nǹkan tí ẹ̀ wá débẹ̀ tí ó rí lọ́jà wa yìí o. Orúkọ mi ni Morufat Oyèsíjì. Ọjà tí a wà yìí ọjà tó pé àwọn baba ńlá wa wọ́n ti ní dá sílẹ̀ ó sì ti pẹ́ ni àwọn ọmọ náà sì dé àwa náà ná a sì ń tà à ń rà kò sí nǹkan tí ò sí nínú ọjà wa ẹtí ìbá ti fẹ́ náà ló máa rírà ní inú ọjà tiwa yìí. Bàtà lèmi wá tà ó dẹ̀ ń ta kopọ́ọ̀tì tí àwọn mi náà wà nínú ọjà náà ti ń ta tí ẹbí ẹ̀ fẹ́ ra sùn yóò rí nǹkan oko ó wà nínú ọjà ẹja gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó oníkálukú ń tà tó ń rà àwọn èlò lóríṣiríṣi ẹni tó fẹ́ ẹja tútù yóò rà yóò lọ ṣe nílé kò sí nǹkan tẹ́ fẹ́ rà nínú ọjà yìí tí ẹ rí nǹkan bí ìgbà tí a ti wà nínú ọjà yìí yóò ti tó bí ọdún 10 sẹ́yìn tí mo ti ń wà nínú ọjà yìí. Ẹ̀yin èèyàn ẹ wá gbogbo òlú ni a pè ẹ wá máa bá wa ra ọjà wa bàtà sáńdà skul ni àbí sùn àbí ọba kínní táǹtà yìí ẹ wá máa bá wa rà o àtàjèrè o gbogbo wa máa rí owó fi jẹun o a máa tànú ọjà o gbogbo àwọn oníṣòwò àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ọlọ́jọ́mọjẹ́ ti gbogbo wa o. Orúkọ tèmi ni Adélẹ́yẹ Adéọlá Bọ́sẹ̀dé ọjọ́ ọmọdé la wà yìí so ọrọ̀ ajé sì wà níbẹ̀ àwọn kátàkárà wọn tó wá ń rajà alátùntà náà wọ́n wà níbẹ̀ aláwọn aláròbọ̀ a ní gbogbo àwọn olówó abọ́ lóríṣiríṣi so aláwọn aláta aláṣọ gbogbo ẹ̀ ló wà nínú ọjà wa kò sí téèyàn wá tí ò ní rírà lọ. Pọ̀nmọ́ láwa ń ta o pọ̀nmọ́ Ìjẹ̀bú ó là ń tà ó sì ní nípele ìpele aláwọn oní 100 naira aláwọn alápò kan 200 aláwọn 400 alóhùn 500 oní 1000 odidi náà wà tó pé lóríṣiríṣi. Mrs. Alabi Madinat wọ́n ń ta èlò à ń tà 200 lálẹ́ kalẹ̀ yìí mo ní rodo mo ní báwà mo ní tòmítò àdẹ̀ǹta bucket 4000. Iná Ọlájí Kẹ́hìndé tí gbogbo ayé mọ̀ sí lórí àmàlà àmọ́ ń ta ẹja gbígbẹ à ń ta aborí lánàṣẹ̀ amùkòkò edé ṣùkúṣùkù àti sọkùtù à ń ta pọ̀nmọ́ gbígbẹ pọ̀nmọ́ olómi tútù pọ̀nmọ́ olómi gbígbóná à ń ta panlá lóríṣiríṣi yálà ni wọ́n béèrè pé ká bá wọn gbé wá sí dọ́ àwọn ni a máa deliver rẹ̀ fún wọn so àdẹ̀ tó ń ta ìrìn ẹja náà ọjọ́ márùn-ún ni ọjọ́ tí wọ́n ń ná ọjà yẹn yóò ti tó bí 15 to 16 years mo ti wà ní ọjà yìí náà just like pé kò sí téèyàn gbé wá sínú ọjà tí ò ní tà tó bá ti jẹ́ pé ọjà rẹ̀ wà friendly sí gbogbo àwọn customers àti ìwọ mo ti ń gbé ọjà wá sí ọjà yìí à ń tà àwọn bí aborí à ń tà lékìrì
à ń ta 2,000 5,000 depend bó bá ṣe tóbi sí àti iye bí àwọn èèyàn bá ṣe fẹ́ rà. Irú amùkòkò tá à ń ta abọ́ rẹ̀ 7,000 6,000 yálà bóyá ẹni tí ò ní iye tó pọ̀ jù tó fẹ́ ra kékeré a lè tó 1,000 fún, a sì lè tó 500 fún. Ẹja sọ̀rọ̀gí, ẹja irú eléyìí tí wọ́n ń pè ní sọ̀rọ̀gí yìí à ń ta abọ́ rẹ̀ ní 6,000 fún àwọn èèyàn. Yálà àwọn kan wà tó jẹ́ pé wọn ò agbára wọn ò ká 6,000 tí wọn ò ká lábọ́, a lè ta ìwọ̀nba tí wọ́n bá fẹ́ fún wọn. Bọ̀ ìwọ̀nba tí wọ́n lè rà ó bẹ̀rẹ̀ látòrí 500 sí 1,000 lọ sókè. Kódà kì í ṣẹja nìkan ló gbówó lórí, ní tó gbówó lórí pọ̀ tá a bá wá sọ nípa ẹja. Ẹja ó ti gbówó lórí jù, ṣùgbọ́n k'Ọlọ́run ṣá máa ràn wá ṣe. Ìdí tí nǹkan fi gbówó lórí náà kò epo tó lọ sókè náà ni. Epo bá wá sílẹ̀ àti lọ síbẹ̀ láti lọ máa gbé kò ní wọ́n, because owó mọ́tò transport yẹn gan lọ́tọ̀ ó tó láti jẹ́ kí nǹkan wọ́n. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080 622 50480. Orúkọ tèmi ni Ìyáàfin Adégbọ̀sìn Ọlábísí. Òwò abọ́ làwa ń tà, bíi ráìsì, bíi ẹ̀wà, èlùbọ́, àgbàdo, ọkà bàbà. tó mo lérò pé ẹ ti gbọ́rọ̀ látẹnu ìyálọ́jà àtàwọn olùtajà inú ọjà náà. Ibi báyìí láti sẹ́mi mu. Ẹ bá wa dá sí lábala àríwísí ìyẹn comment section, ojú tẹ́ fi ń wo ètò ojú ọjà yìí àti ọjà tó tún wù yín tẹ́ fẹ́ jẹ́ ká lọ, tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀.